Ó ní agbára báyìí lórí àpèrè Àwùjalẹ̀. Ṣé gbogbo yín lẹ gbọ́ nǹkan tí wọ́n ṣe fún K1 The Ultimate? Ṣé gbogbo yín lẹ gbọ́? Ṣé gbogbo yín lẹ rí ìròyìn yẹn tó lọ káàkiri orí ẹ̀rọ ayélujára? Ó fẹ́ lè má sí news platform tí ò gbé. Ẹ wo bí èmi ni tí ń tòótọ́ Bayo Black lórúkọ tèmi. Mo kí yín káàbọ̀ síkànnì Odùduwà Voice TV. Ẹ wo bí ẹ má jẹ́ ká tanra wa, nǹkan tó ń ṣe fún Wasiu Ayinde yìí kò dáa o, kò dáa o. Àmọ́ kò tún wá jọ mí lójú. Kí nídìí tí kò ṣe jọ mí lójú ni wípé ẹ má jẹ́ ká tanra wa, ọba jíjẹ la pè é. Orí àpèrè Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú tó bá ń sọ̀rọ̀ lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá lásìkò tá a wà yìí, àpèrè Àwùjalẹ̀, orí àpèrè yẹn kò kí ń ṣe àpèrè kékeré. Dandan náà dẹ̀ ni wípé kí àwọn ọmọ oyè kí wọ́n ṣe kíni, kí wọ́n takora wọn, látàrí wípé kíni oníkálukú máa dúpẹ́ kí àpèrè yẹn kó jóun lòun máa bọ́ síbẹ̀, àtẹni tó tọ́ sí àtẹni tí ó tọ́ sí. Àmọ́ ẹ̀sùn tó wá fi kan K1 The Ultimate wípé kò bìlọ́ǹgì sí ìdílé tó ń jọba, which means automatically ó fẹ́ jẹ́ kó yé wa wípé K1 The Ultimate kò lẹ́tọ̀ọ́ sí ipò Àwùjalẹ̀. Ṣé bó ṣe rí nìyẹn ẹ̀yin èèyàn mi? Èmi ni tí ń tòótọ́ Bayo Black lórúkọ tèmi. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí ń rè tẹ́yìn bá ṣẹ̀ ń wo ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá mi buwọ́lu subscribe button, kẹ́ẹ̀dẹ̀ bá mi tan notification button yín kó lè máa notify yín ní gbogbo ìgbà tá a bá ń drop new video. Ẹ má jẹ́ ká tanra wa, títí K1 kọ́ lákọ̀ọ́kọ́ o, ṣé ń gbọ́ ṣá? Títí K1 òun kọ́ lákọ̀ọ́kọ́. Àmọ́ lábẹ́ bó ti lè wù kó ṣe le tó, èyí yóò wọ awí tí Olúwa màláṣẹ ìjẹ́ ti gbàgbé. Ó rí bẹ́ẹ̀ fáwọn ọba kan náà lọ́jọ́ ní ìjọ́sí ìgbà tó fẹ́ jẹ Aláàfin Ọ̀yọ́. Mọyì ọmọ oyè tó dìde kó tó jẹ́ pé bàbá wa Ọ̀wọ́adé ni wọ́n padà gbégbá orókè. Ìgbà tí bàbá wa Ọ̀wọ́adé jáde, oríṣiríṣi ọ̀rọ̀ kùbákùgbé ohun làwọn èèyàn máa ń sọ kiri. Àwọn kan tiẹ̀ sọ ń gbà yẹn tí wọ́n sọ wípé bàbá wa Ọ̀wọ́adé Aláàfin Ọ̀yọ́ páwọn ni wọ́n qualify fún post Aláàfin Ọ̀yọ́. Ìkan lára àwọn propaganda táwọn èèyàn kan ń gbé kiri ńgbà náà ni wípé bàbá wa Ọ̀wọ́adé wọ́n ní wọn ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà, ìṣe ni wọ́n lọ mú wọn wá láti ìlú òyìnbó. Ẹjọ́ ó wá dorí títí K1 The Ultimate tó já sí pé K1 gbé ní Nàìjíríà, K1 gbé nílẹ̀ Ìjẹ̀bú. Kódà gan pàápàá láti ìgbà tí K1 ti ń ṣe iṣẹ́, tí K1 ti ń ṣe iṣẹ́ adìẹ tó ti ń kọ orin fújì, gbogbo nǹkan tí K1 kó jọ nídìí fújì, highest investment tí K1 The Ultimate Ìjẹ̀bú yìí ló wà o. Highest investment tí K1 The Ultimate Ìjẹ̀bú yìí ló wà. K1 ní farm, K1 ní mọ́ṣáláṣí, K1 ní church, gbogbo ẹ̀ ní K1 ní Ìjẹ̀bú o. Ẹ wo àtìgbà tí K1 ti ń ṣe gbogbo kinní, tó ti ń dá ilé iṣẹ́ sílẹ̀, tó ti ń kọ́gbá, tó ti ń kọ́ àwo láti fi lè fi pèsè iṣẹ́ àti ohun amáyédẹrùn fún ilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀, so that kò ní sí ọmọ Ìjẹ̀bú kankan tó máa lack, so that kò ní sí ọmọ Ìjẹ̀bú tí ó níṣẹ́ lọ́wọ́. Ẹ wo ìgbà tí K1 ti ń ṣe gbogbo iṣẹ́ yẹn bọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó lọ káàkiri, nítorí pé kí ni, tó bá di àsìkò titi ẹ náà, àwọn kan ni wọ́n máa dúró díẹ̀. Ẹ má jẹ́ ká tanra wa. Ẹlòmíì lè wà tí orí àpèrè yẹn yẹ, but as at now èmi ò tí ì mọ ẹni yẹn. Ẹnìkan tá a sì rí tó ní track record, tó jẹ́ sí pé gbogbo owó tó ní, àmọ́ source of income owó ẹ̀, kò kí ń ṣe ọmọ yahoo, kì í ṣe jìbìtì, kì í ṣe olè, kì í ṣe gbájúẹ̀. Ẹni tó ní owó, tó ní ọlá, tí kò ní gbẹ́kànlé ilẹ̀ ìlú, tí ó ní jẹ́ pé tó bá jẹ ọba tán nísìnyìí
ìṣe ló máa sá fún everybody níbi ó yá ẹ wá tún lẹ́yìn rà, ó yẹ ẹ wá tún lẹ́yìn rà. Ẹ ti mọ báwọn ọba jẹgúdújẹrá, àwọn ọba tó bá fi ipá joyè, ẹ mọ bí wọ́n ṣe ń ṣe. Alhaji Wasiu Ayinde Marshal K1 the ultimate, Olúayé Àwùjalẹ̀ to become. Bàbá ò fọ́ sínú kàtígórì kankan nínú gbogbo eléyìí. Ìgbà tọwọ́ tún tọwọ́ òsìn tọwọ́ àárín tí wọ́n sáré sọ́tún sáré sósìn tí wọ́n wo pé ọ̀nà owó làwọn lè fi gbà láti fi yẹgi mọ́ K1 the ultimate lẹ́sẹ̀. Ìgbà máa sọ lọ sọ́bọ̀ ọ ní kò kì í ṣe ọmọ ìdílé tó ń jẹ oyè. Awù ẹni tí bàbá wa Síkírù Adétọ́nà kọ́lọ́mbà wa fi ọ̀run kẹ́ wọn, kí bàbá tó wàjà ni bàbá ti lé foundation yẹn sílẹ̀. Báwo ni bàbá ṣe lé foundation yẹn? Ẹ wo iye ọmọ ọba tó wà. Dandan ni wípé tí bàbá bá gbéṣẹ̀ kí wọ́n wo next ọmọ, àbí tọ́ba kan bá gbéṣẹ̀ kí wọ́n wo èwo nínú àwọn ọmọ ọba wo ló qualify ló ní ó ká ojú òṣùwọ̀n, tí kò ní fi ẹ̀sìn ìṣẹ̀ṣe ṣeré, tí kò dẹ̀ ní tàpá sófin ẹ̀sìn ìgbàgbọ́. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni kò ní kóró ojú sí ìmàle ní ṣíṣe. Mẹ́tẹ̀ẹ̀ta yìí máa lò pé sára Wàsíù Àyìndé K1 the ultimate. Ìdí rèé tí bàbá wa Àwùjalẹ̀ tànà tí wọ́n ṣe fi K1 the ultimate tí wọ́n ṣe fi jẹ olórí ọmọ ọba gbogbo ilẹ̀ Ìjẹ̀bú, wípé gbogbo ẹ̀yin ọmọ ọba olórí yín òun leléyìí o. Látàrí wípé tí bàbá bá papòdà kó má sí àríyànjiyàn pé ó tọ́ sí kò tọ́ sí, torí bàbá mọ ipa ribiribi tí K1 the ultimate Olúayé Fújì tí wọ́n ń kó lórí ìdàgbàsókè ilẹ̀ Ìjẹ̀bú. Ṣé ẹ rò pé gbogbo wa lè sùn ká kọrí síbì kan náà ni? Kò possible now. Gbogbo wa ò lè sùn ká kọrí síbì kan náà. Lótìítọ́ àti lódodo, tó bá sọ wípé kí wọ́n dáfá lórí kí wọ́n yan ọba, tó bá sọ wípé lágbájá ni fámú, kò túmọ̀ sí pé lòmí ò lè jẹ oyè yẹn, àmọ́ ẹni tí fámú, ẹni tí fà ìmókè, ẹni tí fà ìkúnjù, òun ni kẹ́yẹ ká fi jọba, kálàáfíà àti ìṣọ̀kan àti ìlọsíwájú kó lè wà ní ilẹ̀ Yorùbá. Ẹ wo ìgbà tí K1 ti ń ṣiṣẹ́ bọ̀. Kò sí ọba kan tó jẹ ní ilẹ̀ Yorùbá tó máa sọ wípé òun ò tí ì déwájú Wàsíù Àyìndé ná owó rí. Ẹ wo bí ọba jọba lọ, má jẹ́ ká tanra wa o. K1 ti ń lo dáúlà, ó ti ń lo ọlá lọ́balọ́ba bọ̀ ọjọ́ ti pẹ́, nítorí pé kí ni bàbá Àwùjalẹ̀ tànà, àwọn gan mọ̀ wípé K1 ló máa padà di Àwùjalẹ̀. Ìdí rèé tí wọ́n ṣe ń fi oyè ọmọ ọba, olórí ọmọ ọba ilẹ̀ Ìjẹ̀bú, tí wọ́n ṣe fi dá K1 the ultimate lọ́lá. Bàbá wa Aláàfin tànà, àwọn náà mọ̀ wípé èèyàn jàtú ẹ̀ kan kò lè dé kó lóun fẹ́ jọba, ọmọ pé kò possible. Kí K1 bá di ọmọ oyè gidi, ọmọ oyè tó tọ́ àti ọmọ oyè tó yẹ Máyégún fún gbogbo ilẹ̀ Yorùbá, ó wá di àsìkò tó yẹ kí Máyégún wá jókòó sórí àpèrè bàbá ẹ̀. Ẹ̀yin kan wá jáde ẹni pẹ́pẹ́ sí o, ẹ ò mọ Máyégún rí o, K1 the ultimate kò sí nídìílé kíní o, kò sí nídìílé gbá. December 15 máa dé tán o. Afẹ́fẹ́ máa fẹ́, a máa rí fùwọ́ ẹdìyẹ. A sọ fún yín, ẹ má condemn K1 the ultimate. Tẹ́ ẹ bá ń condemn K1 the ultimate, ìbínú Ọlọ́run lẹ̀ ń wá. Àǹfààní wà fún yín láti gbé ọmọ oyè yín síta. Ẹ gbé ọmọ oyè tiwa, òun leléyìí o. Ká wo ẹni tó fẹ́ fìgagbága pẹ̀lú Wàsíù Àyìndé, ká wá wò wípé ṣé ẹni yìí ṣó qualify, ṣó competent as Wàsíù Àyìndé. Because nínú èèyàn mélòó ló ti jáde láti du ipò Àwùjalẹ̀? Gbogbo wọn ò lè jáde torí wọ́n mọ̀ wípé bàbá
ọba tànà wọ́n ti fi ọ̀pá àṣẹ wọ́n ti fa gbogbo ilẹ̀ Ìjẹ̀bú wọ́n ti fà lé K1 The Ultimate lọ́wọ́. K1 The Ultimate lẹni tó mọ ojú òpó tọ̀, ẹni tó bá mọ ojú ògùn ní pabìnírè. Ẹ má jẹ́ ká tanra wa, gbogbo ẹ̀yin ọmọ ọba ẹ lọ ní sùúrù dàsìkò ti yín o. K1 The Ultimate olórí ọmọ ọba ilẹ̀ Ìjẹ̀bú, bàbá ti ṣetán báyìí láti jókòó sórí àpèrè àwọn bàbá ẹ o. Ṣé ẹ gbàgbé wípé onílù kò ní fẹ́ kí ìlú ò bàjẹ́? Bẹ́ẹ̀ ni, ó tiẹ̀ ní fọ́nrán kan tí mo fẹ́ mú wá fún wa, tí mo fẹ́ kí gbogbo wa, tí mo fẹ́ ká rí. Kẹ́ ẹ wá wo ibi tí àwọn ọba tí wọ́n mọ báwo ni wọ́n ṣe ń fi ọba jẹ, báwo ni wọ́n ṣe ń fi ọba jẹ tí ìlú ṣe ń tùbà tó fi ń tùṣẹ. Gbogbo wa la mọ̀ wípé àwọn gómìnà yìí ipa tí wọ́n ń kó lórí ká fi ọba jẹ kò kéré. Gbogbo nǹkan dẹ̀ ni Wàsíù Àyìndé dẹ̀ fi qualify fún ọba jíjẹ. Ẹ má jẹ́ ká tanra wa, ẹ lọ yọ ẹ̀gàn kúrò. Bàbá wo Olúwo, kábíyèsí His Royal Majesty ọba wo Olúwo, wọ́n ti sọ̀rọ̀, wọ́n ti ṣe kí ni? Wọ́n ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa báwo ni wọ́n ṣe ń fi ọba jẹ. Ẹ máa láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu kábíyèsí ọba wa Abdulrasheed Olúwo of Iwoland. Ẹ má jẹ́ ká tanra wa, ọwọ́ gọ́vnà làṣẹ wa o. Tí gọ́vnà bá dẹ̀ ti endorse Wàsíù Àyìndé, ẹnikẹ́ni tó bá tún wá jáde láti wá condemn Wàsíù Àyìndé lẹ́yìn ẹ̀, ẹni yẹn máa continue nínú iyọ̀ o. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, kélé òfin máa gbé ẹni yẹn ni o. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu bàbá wa kábíyèsí Olúwo of Iwo. Báwo ni wọ́n ṣe ń fi ọba jẹ ní ilẹ̀ Yorùbá? Ọba làwọn, àwọn tíjọba wọ́n mọ ọ̀nà táwọn gbé gbà. Ọmọ pé kò kì í ṣọ̀rọ̀ pé ká san bribe, ọmọ wípé kò kì í ṣe wípé ká ba èèyàn kan lórúkọ jẹ́, ìyẹn kọ́ la fi ń jọba. Kò kì í ṣe wípé ká deny odindi olórí ọmọ ọba ilẹ̀ Ìjẹ̀bú wípé kò tán mọ́ ìdílé tí ń jọba. Áwù ìpolẹ̀ ti gbọ́ yẹn. Ẹ jẹ́ kí bàbá wo Olúwo of Iwo, ẹ jẹ́ kí wọ́n tán ìmọ́lẹ̀ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Bá mi gbóhùn sókè sà. Tí wọ́n ṣe ń di ọba, tí wọ́n bá ti fi ẹ́ jẹ ọba, kò sí ẹnì kankan tó lè fi ẹ́ jẹ ọba àfi Ọlọ́run ọba. Yes, Ọlọ́run ni. Gbọ́wọ́ àwọn gómìnà, wọn ò ti bí ọlọ́ba, ó ti jẹ Ọlọ́run ti yàn ọ́ lórí adé látọ̀run wá. Ẹni tí ń jẹ́ ọba, òun gangan ni Ọlọ́run ọba. Ìwọ wá ní òun. Ṣé ń gbọ́ o? Nǹkan tó ń jẹ́ ọba, òun ni Ọlọ́run ọba. Ẹni tó dẹ̀ máa jẹ ọba dẹ̀ nìyí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá wa Olúwo of Iwo tí wọ́n sọ yìí, ó ní ẹni tó máa jọba láti látọ̀run ni ẹ̀yàn tí màá mọ̀ pé níyẹn ó tọ́ lọ́ba. Ẹ wo ipò tí Wàsíù Àyìndé Olúwayé Fújì, ẹ wo ipò tí wọ́n bó orin Fújì dé lọ́jọ́ tòní. Ẹ quote me wrong pẹ̀lú evidence. Kò sí olórin kan téèyàn máa gun orí stage ẹ̀ tó fẹ́ ná owó fún. Wàsíù Àyìndé ni number 1 olórin Fújì, níbi tí Ọlọ́run ti crown Wàsíù Àyìndé láti òde ọ̀run wá. Ọlọ́run ti gbé adé yẹn fún Wàsíù Àyìndé láti òde ọ̀run wá. Wàsíù Àyìndé ni olórin àkọ́kọ́ tó já sí pé ìwọ tó fẹ́ lọ ná owó fún tó bá kọ́kọ́ gun orí stage ẹ̀, wà á kọ́kọ́ tẹ́ pé kábíyèsí. Ẹ lọ wo gbogbo fídíò láìfù Wàsíù Àyìndé. Táwọn èèyàn bá gun orí stage, ó máa kọ́kọ́ ṣe kí wọ́n máa kọ́kọ́ tẹ̀. Wàsíù Àyìndé kọ́ ló ń tẹ̀ fún ipò Àwùjalẹ̀ tọ́lọ́run ti fi sí orí Wàsíù Àyìndé. Ẹ má fi ọ̀tẹ̀, ẹ má fi ìlara, ẹ má fi inúnibíni, ẹ má fi ire kúrò. Wàsíù Àyìndé ni Àwùjalẹ̀ tọ́ sí. Torí pé kí ni bàbá wa ọba tànà kọ́lọ́n bá wa fi ọ̀run kẹ́ wọn, wọ́n ti ṣe kí ni, ó ti fi gbogbo ọ̀nà yẹn, ó ti fi ran Wàsíù Àyìndé gbogbo ibi tí bàbá yẹn bá iṣẹ́ dé.
ibi tí bàbá yẹn fẹ́ jẹ́ kí ilẹ̀ Ìjẹ̀bú lọ lọ́jọ́ iwájú, ó wo gbogbo ilẹ̀ Ìjẹ̀bú, ta ni ọmọ ọba wo ló ní connection jù, ọmọ ọba wo ló lè gbé ilẹ̀ Ìjẹ̀bú lọ síwájú, ọmọ ọba wo ni kò ní jókòó ti dúkìá ilẹ̀ Ìjẹ̀bú, ọmọ ọba wo ló ní ogún, ọmọ ọba wo ló ní iléeṣẹ́ ní ilẹ̀ Ìjẹ̀bú. Gbogbo kínní ni bàbá wa Àwùjalẹ̀ tàná ni wọ́n rí lára Wàsíù Àyìndé tí wọ́n ṣe fi jẹ olórí ọmọ ọba fún gbogbo ilẹ̀ Ìjẹ̀bú. Ṣé ká wá sọ wípé nǹkan tí ọba tàná yẹn ṣe yẹn, ẹ̀yin kan wá wà tẹ́ rò pé ẹ lè dá kinní yẹn nù, ẹ tanra yín? Bá mi Olúwo, ẹ bá mi gbóhùn sókè sà. ń ṣe ojú Ọlọ́run lórí ilẹ̀ nílùú tí wọ́n fi ẹ́ jọba lé. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe tó máa ń wà òun ni wípé táwọn èèyàn bá ti gba ọba tán, tí ẹni tó lè sọ pé tó lè stamp ẹ̀ tá endorse ẹ̀, tí ò bá endorse ẹ̀ ò lè dọba. Ìyẹn ni gómìnà gbọ́dọ̀ lè tí ò bá fọ̀ǹtẹ̀lù kò sẹ́ni. Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, ẹ jọ̀ọ́ o, àsìkò tí yín yìí á tún wà lára o. Tẹ́bà tí ẹ ṣe nǹkan míì títí K1 The Ultimate yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe o. Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, ẹ jọ̀ọ́. Ìbá àṣẹ oṣù kan, ọlọ́njẹ́ apẹ́ lóye, ìbá àṣẹ ọdún mẹ́wàá, ìbá àṣẹ ọdún méjì, ìbá àṣẹ 50 years 60 years, gómìnà ni yóò fi òǹtẹ̀ lù. Ní ti èyí tó wà nísìnyí, ayé àtijọ́ ti yàtọ̀ tó yẹ pé wàá jagun débẹ̀, ìwà àtàwọn ọmọ ọba ẹjọ́ dù. Nísìn ọ̀pọ̀ ìlú tí kò bá ní, ìlú tí ò léèyàn tàbí tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ ni wọ́n èdù. Ṣé ń gbọ́ báyìí? K1 ní gbogbo ẹ̀tọ́ ẹ̀, gbogbo ráìtì ẹ̀ láti du ipò ọba. Ẹ̀yin tẹ́ ń bú K1, mọ Ọlọ́run, ọba ló ń sọ̀rọ̀ yìí, kábíyèsí orí adé. Ó sọ̀dọ̀ pásítọ̀, ó sọ̀dọ̀ aláwo, ó sọ̀dọ̀ àfáà, àwọn tí a máa ń ríran ni wọ́n mọ, gbogbo wọn ni wọ́n rà dé lórí wọn. Ṣùgbọ́n ń tọ́lọ́hún mú gẹ́gẹ́ bí ọba. Ifá gan òṣùwọ̀n ni máa wò. Ṣé ń gbọ́? Yóò ní òṣùwọ̀n eléèkún kò lè sọ fún wọn pé òwò gangan ní ìlú tí ọba léèyàn tọ́já búlé, òun ni wọ́n ní ẹntífámúnì, òun náà ni wọ́n fi jẹ́ bí ẹ. Ayé àtijọ́ gan ìlú tó bá gidi wọ́n máa dùn ni, ẹlòmíì ò jẹ́, ẹlòmíì ò dẹ̀ ní jẹ́. Ṣùgbọ́n lóde òní, ẹni tí gómìnà bá ti mú òun lọ́lọ́ mú, tábà wá ti mú ọ gẹ́gẹ́ bí ọba, gómìnà ni ó stamp ẹ̀. Tó bá wá dé ìlú yín, tí gómìnà bá ti stamp ẹ̀, tó bá ti wọ̀lú, àwọn tí wọ́n máa ń ṣe ọba lọ́nà làwọn olóyè. Wọ́n fẹ́ kí ọ bọ orò ìdílé tiwọn. Wọ́n wà lọ gbọ́dọ̀ bọ kìnní, gbọ́dọ̀ bọ ilé, gbọ́dọ̀ bọ ilé. Tó o bá bọ, ṣé wọ́n lè yọ ọ lọ́ba? Wọn ò tó bẹ́ẹ̀. Ṣé ń gbọ́? Ọ̀rọ̀ ni bàbá Olúwo ni wọ́n ti sọ yẹn. Ibi tá à ń lọ kọ́ ni ibi tí mo fẹ́ mú lò nínú ọ̀rọ̀ wọn, mo ti mú lò. So Ọlọ́run ọba yìí, òun náà ni Ọlọ́run ọba tó ba lé orí ohun gbogbo. Gẹ́gẹ́ bí ẹ̀yin èèyàn náà ti ṣe mọ̀ lórí ipò Àwùjalẹ̀ yìí, Àwùjalẹ̀ òun ṣe ọba kékeré. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká fún King Wàsíù Àyìndé Marshal, ẹ jẹ́ ká fún wọn láyè, ẹ jẹ́ ká lọ jáwọ́ nínú ọ̀tẹ̀. Ìgbà tí ìyá K1 The Ultimate tí wọ́n ṣàìsí lọ́jọ́ kìíní àná, tí ọ̀rọ̀ ṣe bí ìganu sí kò ṣe bí ìganu sí, tábà tí ẹ̀gbá ṣàgbọ́ fìdí pọ̀tẹ̀ láti ẹnu K1 The Ultimate pé ilé ibì kan wà ńbẹ̀, agboolé ibì kan wà ńbẹ̀ tí wọ́n lọ, fìdí pọ̀tẹ̀ wà ńbẹ̀, kíní kan wà ńbẹ̀ tí wọ́n lọ. Tá bá dẹ̀ wo fìdí pọ̀tẹ̀ yìí, ó wà lára àwọn ìdílé tó ń ṣe kíni, ó wà lára àwọn ìdílé tí ó ń jẹ ọba. So the ruling house náà adẹ̀ tún fẹ́ bẹ̀yìn, a fẹ́ rọ̀yìn wípé ẹ ṣe gbogbo findings yín lórí ìròyìn tẹ́ gbé jáde wípé the Fasenguwa ruling house of Ijebu-Ode, Ogun State on Thursday dismissed the claim
by the popular Fuji musician Alhaji Wasiu Ayinde that he is a member of the ruling house whose turn is to produce the next Awujale of Ijebu land. Ẹ má yẹ ká tanra wa, K1 the ultimate unstoppable ni o. Máa ń sọ fún yín, mo ní Ọlọ́run ọba Àlékiọlá nìkan ló lè stop K1 láti má jẹ Àwùjalẹ̀. Tí Ọlọ́run bá ti sáìn sí, ẹ má yẹ ká tanra wa, wọn bí babalákùbà bálẹ̀ nìkan rí kó stop K1. Àwa tá a dẹ̀ jẹ́ olólùfẹ́ K1 the ultimate, a tún fi àsìkò yìí a tún fi ń bẹ Ọlọ́run ọba yárọ́bì yàrá ọba náà ìgìvírì àárọ̀ ọba náà ànlá bá wa ṣe àṣẹ sí K1 the ultimate ànlá jẹ́ kí K1 ó dá Àwùjalẹ̀ o Ọlọ́run ọba adé Àwùjalẹ̀ bá wa gbé fún Wàsíù Àyìndé o ànlá. Èmi ni tí tòótọ́ Báyọ̀ Black lórúkọ tèmi, mo sọ ìmúdúró ní ó tún dijọ́ mi ọjọ́ rẹ̀. A ó máa bọ̀bẹ̀ ní bẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò. Gbogbo ẹni bá ní a má bọ̀ òun náà là ní débá láṣẹ Elédùmarè. Èmi ni tí tòótọ́ Báyọ̀ Black lórúkọ mi lẹ́ẹ̀kan sí, mo sọ ìmúdúró náà ó tún dijọ́ mi ọjọ́ rẹ̀. Kábíyèsí K1 the ultimate ẹ kú ojú lọ́nà láṣẹ Ọlọ́run ọba Elédùmarè. Ire etí wa gbọ́ re o, ire ló máa já sí o, ire o.